Aishat Ọlọ́ládé Àjọkẹ́ Mrs Money ló ń sọjọ́ ìbí. Happy birthday. àwa dúpẹ́ òwe àná o àtúndúpẹ́ òwe òní jọ̀wọ́ dá wa lóhùn tọ̀la májà òkun ìbànújẹ́ ọmọ ọlọ́run fọkànyọ ẹ̀mí gígùn là ń tọrọ lọ́dọ̀ lọ́wọ́ ọba àlàáfíà là ń tọrọ lọ́dọ̀ lọ́wọ́ ọba. Oh yes, orin Dáfídì orí 111 ẹsẹ̀ 10 wípé búburú kan kì yóò ṣubú lu ọlọ́jọ́ ìbí, àrùn kárùn kan kì yóò súnmọ́ ilé rẹ̀. Pẹ̀lú bí Aishat Ọlọ́ládé Àjọkẹ́ Adé Mrs Money ṣe ń ṣe ọjọ́ ìbí wọn lónìí ọjọ́ 7 oṣù kẹwàá ọdún tí a wà yìí, à ń kí Àjọkẹ́ Adé pé happy birthday, long life and prosperity. Owó màmá Olúwa Káyọ̀dé David, màmá Olúwa Ṣínà Ayọ̀mí Màkó, màmá Ọlátóyímíká, màmá Ọmọlàbákẹ́ l'Amẹ́ríkà. Pẹ́pẹ́pẹ́ báyìí lòun ń ṣe ń lé arọ́, àgbórákòrò ní ti gbé, ẹ pẹ́ láyé kánrin kéṣe pẹ̀lú ayọ̀ àtàláfíà. Gbogbo ntẹ́ bá nawọ́ sí ní ti dáadáa, ọwọ́ yín á máa tó ní pẹ̀lú ìrọ̀rùn. Ẹ ò ní dààmú kẹ́ tó rówó ná, ọlá yín tó ti rewájú ò ní rẹ̀yìn láéláé. Ẹ ò ní sunkún lórí ọmọ, lábúrò ò ní fi ọ̀dẹ̀dẹ̀ yín ṣe ibùgbé. Àmín lórúkọ Jésù. Ọlọ́ládé Mrs Money, ó yá ẹjẹ́ ń kì í lórí kìlẹ̀ yín, ẹ̀yin lọ́mọ àbà, ọmọ ojúgbe, ọmọ akẹ́mukílẹ̀ ọ̀sán, ọmọ akẹ́rù gbókẹ́rù ọ̀bàrà ọ̀nà, ọmọ kùkùté òṣè mì, èèyàn tó bá mi kùkùté ara ẹ̀ lómi o, ọmọ afọ́nwó bí ẹni fọ́nyẹn gan, ọmọ olówó àná àná tán, ọmọ òsùnsùnsùn bówó dọ́là ń gbèrí, ọmọ olówó ìṣẹ̀ǹbáyé kóyìnbó tó dé, òyìnbó wá dé tán owó ọ̀hún pọ̀ sí odòwò ẹrú odòwò ọmọ. Kírunkírun má máa sọmọ mi o, ọmọ ojúgbe ìyíráàjò kó má bọ̀, ọmọ ojúgbe. Aishat Ọlọ́ládé Mrs Money Àjọkẹ́ Adé àṣeyí sàmọ́dún o, àṣàmọ́dún sẹ̀mí. Alhaja Yẹmisí Cole ni wọ́n ní ká máa kí yín fún tọjọ́ ìbí.